ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Aláàfin wa tó wà ń bẹ̀ ní ìsìn kábíyèsí o gómìnà kó ipa tó jọjú. àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n yan ọba ṣùgbọ́n ilé gómìnà ló yan ọba. kódà gómìnà ló pe babaláwo tó dífá. tí wàhálà bá wá ṣẹlẹ̀ àjẹgbẹ́ ẹni tó mọ àti wáyé Olúnàgún náà lọ́fẹ́ mà ti lọ rẹ̀. mo bẹ̀bẹ̀ kí á bọ̀wọ̀ fún orí adé. àwọn ọba ipò wọn nínú ìṣèlú tá à ń ṣe lọ yìí ipò yẹpẹrẹ ni. wọn à ní executive function, wọn à ní statutory duty, wọn kàn wà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n rò pé ó kọ́ máa dáàbò bo àṣà kí àṣà ọmọ bá parẹ́ ni. gómìnà jìnnà sí ọba kọ́ba torí pé local government chairman lọ́jọ́ ọ̀gá fún ọba. ọba kọ́ba ò sì gbọ́dọ̀ kúrò ní domain rẹ̀ kúrò ní local government yẹn láì jẹ́ wípé ó gbàṣẹ lọ́wọ́ council chairman. tí ọba tí wọ́n á kúrò ní state ó gbọ́dọ̀ lọ sí ministry of local government and chieftaincy matters láti lọ gbàṣẹ pé tọmọ fẹ́ kúrò nínú state yìí o. ṣé yẹn wá ń ṣẹlẹ̀ mọ́ báyìí. bó ṣe rí mò ń sọ fún yín yẹn ìjọ ìbá lọ sí ministry ìgbà mi ti local government mọ́ oríṣiríṣi ọgbà mọ́ bá pàdé ńbẹ̀ táwọn náà ó jókòó báwọn náà ṣe ń jókòó ńbẹ̀. ẹ jẹ́ kí n máa kí ọ̀nàrẹ́bù Fẹ́mi Adébísí káàbọ̀ sórí àkànṣe ètò pàtàkì lórí ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ẹ kú dédé àsìkò ìsà. ẹ mọ̀ ṣe ẹ kú ilé. ẹ káàbọ̀ sà. ẹ kú ọjọ́ mẹ́ta ọ̀dẹ̀ ọdún bí o. àdúpẹ́ ní àìpẹ́ yìí ó ró gbùdùgbùdù ní ìlú Ọ̀yọ́. Gómìnà Ṣèyí Mákindé wọ́n dé adé fún àwọn ọba tuntun 14 míì ní ìlú Ọ̀yọ́ tí ọ̀pọ̀lọpọ̀ wá ń wò pé irú ìgbésẹ̀ báyìí ó tàbùkù Aláàfin tìlú Ọ̀yọ́, ó ti bu kábíyèsí kù, ìfẹ́ ọlá ìdá ọlá kábíyèsí ó ti bù kù. tá bá tiẹ̀ ní ká béèrè lórí ìgbésẹ̀ dídádé fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dádé fún nílùú Ọ̀yọ́ yìí, ṣé nǹkan tí ó yẹ ká kí gómìnà kú iṣẹ́ sí ni àbí ìfàsẹ́yìn fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? ẹ ṣe rí adé Ọlọ́run ọba ní déèyàn ládé. Adé tí wọ́n dé fún àwọn 14 ní Ọ̀yọ́ ó jẹ́ ìbọ̀wọ̀ fún àṣà. òun gan ló bọ̀wọ̀ fún àṣà jù. ó rán wa létí ibi tá a ti ń bọ̀ torí tọmọ bàbá ìtàn yóò bá ọ̀rọ̀ bá. ẹ rí wípé tá a bá ní ká wò ó Ọ̀yọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ okùn kan ògùngùngùn kan mọ́ níbi àti fà wá. ẹ rí pé ọmọ ọba nífẹ̀ẹ́ ó ní Ọ̀rànmíyàn tá a mọ Ọ̀yọ́ mọ́, ó sì lọ jagun ni kò débi tí ó ti jagun ni ọba tápàdà padà pé àwọn tó bẹ́ẹ̀ bá jagun yìí àwọn gan ti kú tán nínú ìtàn ló ti ń gbọ́ yà padà lé o. òun ló fún yàwó ló fún ní eléǹpé tó bímọ fún, ṣùgbọ́n èèwọ̀ ni pé kọ́ba ó ṣígun kọ́mọ jagun kó tó wá padà lé, èèwọ̀ ni. ìdínú tí ó fi padà sífẹ̀ tó fi di pé ó dá Ọ̀yọ́ lé lẹ̀. Ọ̀yọ́ lé ìjà ṣẹlẹ̀ lọ́tún lósì pẹ̀lú Fúlàní, wọ́n bọ́ sí Ìgbòho. ṣé mọ̀ Ìgbòho Ọ̀yọ́ lé, Ìgbòho Ọ̀yọ́ lé.
kó tó wá di wípé wàhálà ìkúkú wá ṣẹlẹ̀ yányán tó di wípé Ọ̀yọ́ empire parun gbà yẹn. Ètò ṣẹ́kù ń bẹ̀ remnants ó ní Abíọ́dún Àtìbà torí òun sá lọ sí ibi tí wọ́n pè ní Kàtúngà lọ sá lọ ńgbà náà, so òun lọ wá sá wá sí àgọ́ Ọ̀já. àgọ́ Ọ̀já. bẹ́ẹ̀ ni, so òun lọ sá wá sí ìlú kan tí wọ́n pè ní àgọ́ Ọ̀já. ìlú àgọ́ Ọ̀já tẹ̀sí wọ́n yẹn ìlú onítàn ni, ìlú aládé ńlá ni, so ó sá wá síbẹ̀. ẹni tó dá ìlú àgọ́ Ọ̀já lẹ̀ ọmọ Ifẹ̀ pọ́nbélé ni, ọmọ Ọbalùfẹ̀ ni nílé Ifẹ̀. Ọbalùfẹ̀ yìí òun ló bí Adékọ́lá Tẹ̀lú tó dá Ìwó lẹ̀. Ọbalùfẹ̀ yìí òun ló bí Lágelú tó dá Ìbàdàn lẹ̀. Ọbalùfẹ̀ yìí kan náà òun ló bí Ọláọ̀ṣun Akọgun tó dá àgọ́ Ọ̀já lẹ̀. ọmọ bàbá kan náà làwọn mẹ́tẹ̀ẹ̀ta. ọmọ ìyá tiẹ̀ ní Adékọ́lá Tẹ̀lú àti Lágelú torí pé Ọọ̀ni ìlú Ògbàgìdà obìnrin ló bí àwọn méjèèjì. Ọọ̀ni ńlọ fẹ́ Ọbalùfẹ̀, so ẹ rí i pé ìlú aládé ńlá ni. obìnrin ni Ọbalùfẹ̀ ló wá fún wọn ní adé ní kọ̀ọ̀kan, kì í ṣe pọ́kàn lọ rè adé ìṣẹ̀ǹbáyé ló fún wọn ní kọ̀ọ̀kan. Adékọ́lá Tẹ̀lú ó kú òǹfẹ̀, ìgbà tó dé Ọ̀gànfẹ̀ numodi lọ́ba wájà, kò dé Ìwó tẹ́ wájà kó tó di wípé àwọn ọmọ ẹ̀ wọ́n tẹ̀dó sí Ìwó. ṣùgbọ́n Lágelú ó tẹ̀dó sí Ìbàdàn. àgbẹ̀ ni, jagunjagun ni. ọba kan ó ní Ọláọ̀ṣun Akọgun ló ń jẹ́ sí wọn. so òun lọ sí agbè ìlú kan tí wọ́n ń pè ní Gbòho. ẹ rí i pé Ọ̀yọ́ náà ti wà ní Gbòho rí. so àti Gbòho ló ti wá sí ẹgbẹ́ Ìṣẹ́ tó ti wá sí ibi kọ́rí ibi tí wọ́n ń pè ní àgọ́ Ọ̀já ní ìsìn. àgọ́ Ọ̀já ń lọ ó dé Àtìbà gangan fúnra rẹ̀ ní tẹ́rítírì wọn. so nígbà tí wàhálà èdè kìí ṣe pé wọn ò mọ́ra, àti Ọláọ̀ṣun tó jẹ́ ọlọ́jà ní àgọ́ Ọ̀já àti Aláàfin Abíọ́dún, àwọn méjèèjì ti mọ́ra. ọlọ́ọ̀dọ̀ oyè kan rẹ̀ náà ni pétọ́ ìyọnúdé o yìí ò sì ní kò burú kí ló kò sí nǹkan tó ní ká má jọ ọmọ ẹgbẹ́ pọ̀, ìwọ ọmọ wà ń bẹ́ẹ̀ kémi ọmọ wà ń bí. so nípa bẹ́ẹ̀ wọ́n tún fọmọ fúnra wọn. ọmọ Ọláọ̀ṣun tó jẹ́ ọlọ́jà àti àgọ́ Ọ̀já Abíọ́dún fẹ́. so ọmọ tán bí ọ̀pàpà wàá jẹ ọlọ́jà àti àgọ́ Ọ̀já. èyí tí wọ́n bí yẹn ọmọ tó ń wá tó wá bí obìnrin ní gbogbo wọn, àbí kàn ọwọ́ àjọkùnrin ọwọ́ àjọmọdé ọmọ ọdún 8 ó ní bàbá wọn kú. àwọn ò sì fẹ́ kó gun orí àpèrè wọn títí ẹ̀ dàgbà. ibi ọ̀rọ̀ ti wá yí nù tí adé tó yẹ kó dé tó di adé Abíọ́dún, wọ́n fi á fún un ní oyè Àṣìpà ìyẹn ọmọ. adé yẹn ó ní bàbá rẹ̀ Ọbalùfẹ̀ ìyẹn bàbá Ọláọ̀ṣun. adé yẹn nígbà tí ó gba adé yẹn ó mú lọ sọ́dọ̀ Ọbàtálá tó jẹ́ olórí tó jẹ́ olójú tó ń bọ Ọbàtálá ńgbà yẹn. wọ́n fún ní adé ṣẹ́ṣẹ́ fún Aládìkún. adé ṣẹ́ṣẹ́ fún yẹn ó jẹ́ adé onítàn pátápátá. ẹ̀ ń bá dé adé yẹn ajé ó bàjẹ́ o. ajé ò bàjẹ́. dandan ni. so yóò láàmì lọ́wọ́ sí làákà ẹ̀ mọ̀ orúyàn tó Bàtálá jẹ́. so ìjà pẹ́ bí Aládìkún kí nǹkan máa pọ̀ sí ni. so adé yẹn òun ni Aláàfin Abíọ́dún ló dé. so now ẹ dẹ̀ rí pé gbà tó dé kìí ṣe ọlọ́jà nìkan ló bá. ọba àwọn ará Akéìtàn ọba wọn bẹ̀. àwọn ará abo nìyẹn sí. Akéìtàn. Òjòǹgbòdú ọba wọn bẹ̀. àwọn ará Awẹ́ ọba wọn bẹ̀. àwọn Jóbèlè ọba wọn bẹ̀. táwọn ti wà tí wọ́n ti ń dé adé wọn tí wọ́n ti ń ṣẹ̀ṣẹ̀ mí wọn. ṣùgbọ́n ẹ dẹ̀ rí pé jagunjagun ìran jagunjagun ẹ̀jẹ̀ jagunjagun òun ló wà lára àwọn ọmọ Ọ̀rànmíyàn pátá tẹ́ dórí Ṣàngó ni o Àjàká ni o tẹ́ dórí àwọn gbogbo àtàǹdàkùn wọn. ṣùgbọ́n táwọn tóun ṣe ni pé ibi tí
òun àrólé Ọ̀rànyàn lòun bí tóun bá ti wà ọba mi ò gbọdọ̀ dé adé mọ́ ní wọ́n fi sọ àwọn yẹn di baálẹ̀. So nígbà tí ayé dẹ̀ ń lajú sí àwọn ìlú kọ̀ọ̀kan tí wọ́n wà lábẹ́ wọn bẹ̀rẹ̀ sí gbadé wọn padà. Aláwọ̀ gbadé tiẹ̀ ẹjọ́ Àlàkínmọ̀rin ọgbà tiẹ̀ Dóbélé ọgbà tiẹ̀. So dẹ̀ rí wípé àwọn míì náà wọn náà mọ̀ sọ pé tọ́ adé ẹjẹ́ káwọn náà bẹ̀rẹ̀ sí dé adé ṣùgbọ́n ó nira fún ọlọ́jà láti dádé torí adé ìṣẹ̀ǹbáyé tí ọlọ́jà ń dé òun ni Aláàfin ń dé lọ́wọ́lọ́wọ́ ibi wàhálà ti wá dénú. Wàhálà ń lọ́sẹ̀ láyé ọ̀dọ̀ àlejò pẹ̀lú Aláàfin Adéyẹmí kábíyèsí o. Aláàfin tó gbéṣẹ̀ ní fàfàfàfà ẹni tó jẹ́ aṣípàǹgbà náà tó jẹ́ ọba tó jẹ́ bíi baálẹ̀ wọn ní àgọ́ ọ̀jà òun ni àmọ̀dá Ọlọ́run ṣe bí ẹ rí i pé nù làásìgbò ń ló kú sí tí wọ́n pè ní acid tí wọ́n dà sí la. So torí pé ẹjọ́ ẹ wà ní kóòtù bá a ṣe ń sọ̀rọ̀ ẹjọ́ yẹn sì ń bẹ ní kóòtù bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. látọdún bẹ́ẹ̀ ni ó sì wà ń bẹ̀ torí pé supreme appeal court ló sì gbọ́ last nínú appeal yẹn náà ti ń sọ pé tọ̀ bọ́rọ̀ bá rí báyìí kò sí ti ń jágọ́ ọjà Ọ̀yọ́ lọ́yọ́ ọmọ jẹ́ o ṣùgbọ́n kò tí ì dé Supreme Court. Now inú ẹ̀ náà ni gómìnà wa ní ìsìn ló náà bá ìwé ìtàn náà ní ayẹ̀wò ṣùgbọ́n ìlú ti paradà ìjọ náà sì gbọ́dọ̀ paradà. ìjàngbọ̀n ní Ọ̀yọ́ ṣe chieftaincy law ó ti yàtọ̀ sí tìsín wọ́n ti pààrọ̀ àwọn abala kan bẹ̀ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ téèyàn ọba dádé Council of Obas and Chiefs òní ó sọ pé ẹni báyìí ńlọ́lẹ́ ọba báyìí ńlọ́ qualify láti dádé èyí báyìí fìlà sí ní kọ́ máa dé. So àwọn wọn ààrẹ kan mẹ́ fún gómìnà ẹ̀sẹ̀ wàá fi ọwọ́ sí pé tọ́ máa dádé o irú ẹ̀ ṣẹlẹ̀ ńbàdàn torí pé ká tó dọ́mi ẹni tí ọba mọ̀tàn wọ́n ní baálẹ̀ ní ọjọ́ ńbàdàn baálẹ̀ kọ́ láti ńbàdàn Lágelú la fi bẹ̀rẹ̀ oyè níbàdàn way back as far back as 15th century. kí náà wá baálẹ̀ náà la máa ń gbọ́ pé baálẹ̀ náà ń jẹ́ ńbàdàn. ẹni tí ò bá yé ó ní kó lọ bèrè ìtàn dáadáa torí pé Lágelú gbé adé kúò ní Ilé Ifẹ̀ ni ẹni bá fẹ́ mọ bí ọ̀rọ̀ adéǹbàṣẹ́jẹ́ yóò délé àbọ̀kẹ́ ẹni bá fẹ́ fojú rí adéhùn yóò fojú rí ilé àbọ̀kẹ́ ìdí bá ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìdí tí wọn ò fi dé mọ́ dó ìtàn fadé ya ń bẹ́ ń bẹ́ o ṣùgbọ́n síbẹ̀ adé ń bẹ́ ń tọ́ ya wọ́n ràn padà ṣe rí ìlú Ìbàdàn ìlú Ilé Ifẹ̀ ní tẹ́lẹ̀ nígbà tó di àkókò kan à ń pe ẹnìkan ní Máyẹ̀ Okùnadé Máyẹ̀ Okùnadé ń àkókò rẹ̀ àwọn jagunjagun ogun ti ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ tí ó pé gbogbo àwọn jagunjagun lẹ Yorùbá wọ́n ti wá sọ Ìbàdàn di ìlú wọn. Olówú wá sí Ìbàdàn Olúgbọ́n wà ní Ìbàdàn Àrẹ̀sà wà ní Ìbàdàn Ọlọ́fà wà ní Ìbàdàn gbogbo àwọn ọba lóṣìṣì tẹ́ẹ̀dẹ́ wò gbogbo wọn náà wà ní Ìbàdàn náà kóra jọ síbí Ìbàdàn ti di Ìbàdàn ó ní ẹ bá lọ ka ìwé kan tó ń pè ní The Warriors Republic of Ìbàdàn tí màmá Bọ́láńlé Awẹ́ṣe yóò rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí mò ń sẹ́ ń bẹ́. ìdí náà tó jẹ́ pé rí ọmọ Ìbàdàn kan àlemọ́ kira wa mọ́ ìlú mi nílùú yẹn Yorùbá yìí irú èmi ní ìsìn ọmọ Ọlọ́fà lèmi ilé wa Ìbàdàn là ń pè ní ilé Ajólẹ́gbọ̀ bàbá tó bí Ajólẹ́gbọ̀ náà ń pè ní Ajóbíàrè agboolé wa ń bẹ Ọlọ́fà àdúgbò àti ń sọ̀rọ̀ yìí ilé Ajóbíàrè mo lọ ọ̀dọ̀ Ọlọ́fà tí wọ́n sì ní kí wọ́n lead mi tí wọ́n lọ wo agboolé wa níbẹ̀ so kọ̀sọ́mọ Ìbàdàn kan nítorí wípé téèdé Ẹ̀gbá Ìbàdàn bíi ní ọ wà Ẹ̀gbá ló láyẹyẹ téèdọ́jọ́ Ẹ̀gbá sì pọ̀ oríṣiríṣi Ẹ̀gbá tó wà lábẹ́ Lísàbí ọ̀tọ̀ Ẹ̀gbá tó wà lábẹ́ Òwu ọ̀tọ̀ Ẹ̀gbá tó wà lábẹ́ Òwu ni tàwọn Ọbásanjọ́ ẹ̀ràn mu làwọn ṣẹ́tù sí Ìbàdàn Ẹ̀gbá Aké òun ni tàwọn MK Abíọ́lá àwọn ṣẹ́tù bàbá tiẹ̀ lọ jẹ Balógun lọ́dún ní Ọ̀jọ́ Ìbàdàn bíi orúkọ Ọ̀jọ́ ìná mú lọ sí ọ̀jọ́ tẹ̀ ń gbọ́ ní gbogbo ọ̀nà ọ̀dọ̀ wọn bẹ̀ nísìn so gbogbo alisa gbogbo pátápátá náà bí ṣùgbọ́n ìjà ta ni ó jọ lórí ta ni ò ní jọ lórí lọ́fọ̀n oníkálukú ká tẹ́ fi rí tí bàbá Olúgbọ́n
tó gbéra ń bàdàn tó fi di èrò ibi tó wà ní ìsìn lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ ńbẹ̀ yẹn lè mú bàbá rẹ̀ sà ló dèrò rẹ̀ sàdú lè mú ọlọ́fà ló dèrò ọ̀fà tí ẹjẹ́ ń wò ní ìsìn yẹn ìjà pé ta ní òjò lórí nígbà tí wọ́n jagun títí gbogbo tí wọ́n jígbọ́n ní Olúyẹdùn ló borí mọ́yẹ̀ wọ́n rọ̀ lóyè Olúyẹdùn òun dọ̀bá Olúyẹdùn wá jẹ́ ará Ọ̀yọ́ àtìgbà náà ni ó ti ṣí fìlà fún orí adé Ọ̀yọ́ ló fi jẹ́ pé fìlà ló kú tá à ń dé tó bá jẹ́ wípé adé tàkọ́kọ́ là ń dé ni ìtumọ̀ ẹ̀ ní pé ìran Lágelú nìkan ní ọmọ ìjọba ṣùgbọ́n ìdí tí wọ́n fi dé mọ́ ni pé wọ́n fẹ́ kí ìran Lágelú nìkan máa jẹ ọba torí pé adé ìdílé ni wọ́n fi wá rò pé nígbà tí Olúyẹdùn sì tẹ́jọ́ ọmọ Ọ̀yọ́ adé Ọ̀yọ́ ni adé mi wà o fìlà lè ń gbọ́dọ̀ ọmọ adé ìdí náà tí wọ́n fi jẹ́ pé fìlà baálẹ̀ táìtù yẹn ni àwa tẹ̀kí ń bàdàn. ẹ wá jẹ́ ká padà sí ti ìlú Ọ̀yọ́ ìsà ohun tó fojú hàn ni pé ìtàn padà tún jẹ́ ìtàn tó ti wà ńlẹ̀ náà tún padà tún bẹ́ẹ̀ lójú wò báyìí àbí. ẹ ṣe rí wọn ní tí ọmọdé bá kọ ìyẹn alẹ́ àwọn àgbà fìtàn balẹ̀ ẹ rí pọ́rọ̀ náà lọ bọ́rọ̀ wá. Aláàfin wa tó wà ń bẹ̀ ní ìsìn kábíyèsí o ẹ rí wípé gómìnà kó ipa tó jọjú ẹ rí wípé àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n yan ọba ṣùgbọ́n ilé gómìnà ló yan ọba kódà gómìnà ló pe babaláwo tó dífá bẹ́ẹ̀ ni àná ni ẹni tó yè tọ́ sí ni àná sì náà fọwọ́ sí tí wàhálà bá wá ṣẹlẹ̀ àjẹgbẹ́ ẹni tó mọ àti wáyé Olúnàgún náà lọ fẹ́ mọ̀ àti lọ rẹ̀ ṣùgbọ́n mo bẹ̀bẹ̀ kí a bọ̀wọ̀ fún orí adé ká bọ̀wọ̀ fún ìṣẹ̀dálẹ̀ ká bọ̀wọ̀ fún orísun kí tinú ọmọ gbénú kí tìta ọmọ gbéta kó ń kálukú ọ̀fọ̀ wọnú tí ètò ìṣẹ̀lẹ̀ yóò bá ṣẹlẹ̀ wọn ò ní tú lédè gbogbo bíi pé àwọn olórí lọ́yẹ̀ kọ́jọba tí à ń sọ tí ọ̀yọ́ ọjọba ó ṣeéṣe kí wọ́n mọ̀ tú ìwé kan bẹ̀rẹ̀ ṣùgbọ́n nítorí wípé ẹ rí i pé àwọn ọba ipò wọn nínú ìṣèlú tá à ń ṣe lọ yìí ipò yẹpẹrẹ ni wọn à ní executive function wọn à ní statutory duty wọn kàn wà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n rò pé ó kọ́ máa dáàbò bo àṣà kí àṣà ọmọ bá parẹ́ ni bí ìgbà fìyàn di gẹrẹbu lásán ni kódà gómìnà jìnnà sí ọba kọ́ba torí pé local government chairman ló jẹ́ ọ̀gá fún ọba ọba kọ́ba ò sì gbọ́dọ̀ kúrò ní domain rẹ̀ kúrò ní local government yẹn láì jẹ́ wípé ó gbàṣẹ lọ́wọ́ council chairman ìgbótọ́fin làálẹ̀ mọ́ sọ fún yẹn o tí ọba tí wọ́n kúrò ní state ó gbọ́dọ̀ lọ sí ministry of local government and chieftaincy matters láti lọ gbàṣẹ pé tọmọ fẹ́ kúrò nínú state yìí o. ṣé yẹn wá ń ṣẹlẹ̀ mọ́ báyìí. bó ṣe rí mò ń sọ fún yín yẹn ètò ìbá lọ sí ministry nígbà míì ti local government mọ́ oríṣiríṣi ọgbà mọ́ bá pàdé ńbẹ̀ táwọn ó jókòó báwọn náà ṣe ń jókòó ńbẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé ipò tí ọba wà nù ètò ìṣèlú tá à ń bá lọ yìí kò dàbí ti first republic tó jẹ́ pé bá a ṣe ní ilé ìgbìmọ̀ fún àwọn aláṣòfin la ní ilé ìgbìmọ̀ fún àwọn lọ́balọ́ba tó jẹ́ pé ìjọba jọ̀wọ́ ń bí àwọn kan bẹ tẹ́ gbọ́dọ̀ gbé fún lẹ́gbẹ̀ẹ́ àti ojú ọba pétọ̀ ẹ bá a fi ojú lámẹ̀tọ́ ojú àgbà ẹ bá a fi wò ó kò sí ẹ̀ ń bẹ̀ mọ́ so agbára tí wọ́n tún wá ní pétọ̀ kán máa ṣe classification àwọn ọba pé ìwọ ló ń báyìí ìwọ ní báyìí ìwọ ló ẹ̀kọ́ dá ìwọ ní ọkọ̀ dádé agbára náà gómìnà náà tún ti gbà lọ́wọ́ wọn lábẹ́ òfin so tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ yẹn òun kálukú gbọ́dọ̀ mọ ipò rẹ̀ lábẹ́ òfin ọ̀tọ̀ ní ká mọ̀tàn ìtàn ti bá tàn lọ kí lòde òní wí gbogbo ọba gbọ́dọ̀ mọ̀ àìwá mọ̀ láti bọ̀wọ̀ fún tó de òní wí a jẹ́ pé àgbọ̀nrín èsín ńlá mọ̀ jẹ lọ́bẹ̀ bí wọ́n bá sì jẹ àgbọ̀nrín èsín lọ́bẹ̀ ó ṣeéṣe kó yíyàn lọ́wọ́ o torí pé ọgbọ̀n ọdún ni òmùgọ̀ ẹ̀mí ni. tọ́ kó tó di pé màmá yọ̀ǹda yín àwọn tí wọ́n dé adé fún ní ìlú Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá tiẹ̀ fẹ́ wò ó ǹjẹ́ àjọṣepọ̀ kankan wà nínú ìdádé wọn àti ẹni tí ó mọ̀ jẹ́ olórí lọ́balọ́ba ní ìlú Ọ̀yọ́. ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan wípé gómìnà
ń lò lórí local government ń lò lórí fún àwọn ọba. Now tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ yẹn tí ìjọba bá pé èèyàn ó dàbí ìgbà tí ààrẹ ń pè ọ́ tó lóun dífá ni. táàrẹ tí ọ̀fọ́rẹ́ ń kọ́ ní ìsìn ifá fọ́rẹ́ ààrẹ ọ̀fọ́rẹ́ ntọ́ṣẹlẹ̀ láàrin aláàfin àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà ọ̀tọ̀ ni tí gómìnà ń wí ọ̀tọ̀ ni tí aláàfin sì ń dúró lé lórí wọ́n dúró lórí ìtàn torí pé ìtàn táwọn dúró lé lórí ìtàn ti bá ìgbà lọ ìjọ tí Ọ̀yọ́ empire ti parẹ́ kódà gan kí wọ́n tó dé Ọ̀yọ́ tán wà ní ìsìn torí Ọ̀yọ́ táwọn preside lórí Ọ̀yọ́ kingdom ni kò ń ṣe Ọ̀yọ́ empire ọ̀tọ̀ ní empire ọ̀tọ̀ ní kingdom nígbà tí Ọ̀yọ́ empire tó parẹ́ Ìbàdàn kingdom ló gbéra sọ nínú Ìbàdàn kingdom yẹn òun ni mo sọ fún pé gbogbo àwọn ọba alẹ́ Yorùbá ni wọ́n wá sodo síbàdàn ló wá di ìlú alágbára so Ọ̀yọ́ ilé ìta sì ń sọ ìnísìn 1837 iná dálẹ̀ Ọ̀yọ́ ìta ọ̀tá àwáyé bẹ́ẹ̀ ni mo sọ fún 1837 ni wọ́n dálẹ̀ ẹ rí i pé kò jìnnà sí a now alágọ̀ tí a wá ń sọ lẹ́ẹ̀kan ẹ rí i pé òun nìkan kọ́ dádé ṣùgbọ́n òun gangan òun ni tó dàbí ẹni pé ariwo ẹ̀ fẹ́ẹ̀ pọ̀ jù torí wípé ọba ńlá ni mo sọ fún yín pé ọba lùfẹ̀ nífẹ̀ẹ́ ni bàbá ẹ̀ adé aládìkún adé ṣẹṣẹ fún tí sì ń dé adé ìtàn ni pé adé òun sì ni Aláàfin dé lọ́wọ́ kódà jurisdiction rẹ̀ dé Àtìbà tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ sí so now tọ́rọ̀ bá wá rí bó ṣe rí nísìn èmi rò wípé bàbá gbọ́dọ̀ jèbù rẹ̀ ìyẹn Aláàfin bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí wọ́n dẹ̀ wo kí ni ìgbà wí kí ni ìtàn wí ṣé ìgbà lábọ̀wọ̀ fún ni àbí ìtàn tó bá ṣe pé ìgbà torí pé aṣọ ọ̀gbà ni àwọn bàbá sọ pé àdá fún gbà mi fẹ́ kí wọ́n dáṣọ ọ̀gbà fún ìgbà kó lè bá tùbà kó lè bá túṣẹ́ so kí wọ́n ó gbìyànjú láti wá làgàtà kí wọ́n bá ọlọ́kọ̀ wọn sọ̀rọ̀ torí pé inú ọlọ́kọ̀ wọn ni gómìnà jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní àti wáyé èkùrọ́ kò sẹ̀yìn lágídígba ti kábíyèsí wa nù kí wọ́n ó dìrọ̀ mọ́ lábẹ́ aṣọ ntí ó kù tí a ṣe ní ìsìn torí pé adé tí wọ́n dé wọn ò tẹ́ ní wọ́n ṣì mọ́ ntí ó kù tí wọ́n ṣe ní wípé tọ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí olú yín nù o ẹ̀ ń bá ṣe kàtàkàtà ọlágbára fún láti sọ fún ìjọba pé kí wọ́n ṣí adé lórí ẹ̀ tí wọ́n gba adé lórí rẹ̀ ẹ̀ rí i pé ọ̀pá ẹrù ọwà ẹ̀ dẹ̀ rí wípé n tó ṣẹlẹ̀ yìí wọ́n ní àríwú eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ó ṣẹlẹ̀ ńlé Ifẹ̀ nígbà tó Oòduà adé lé Ifẹ̀ ọba Ọ̀sán gangan ọba Lùfẹ̀ ọba lọ́ràn ọba lọ́fin ọba Òsì ọba àwọn èèyàn ń bẹ dáadáa àwọn tí wọ́n lè dúró ẹni tí ò lè dúró kú ò nílùú fún wọn ààrẹ tí ò lè dúró kókó ògùn wọn ní Ọ̀sán gangan àwọn ni wọ́n padà lọ sí ẹsẹ̀ odò àwọn ní Ugbo ẹ rí i pé èdè u náà là ń sọ nílé Ifẹ̀ usu u náà là ń sọ lọ́hùn yẹn so àwọn náà lọ síbẹ̀ yẹn tán lọ jẹ ọba ń bẹ̀ àwọn náà wá fẹ́ da Ilé Ifẹ̀ láàmú láti tó kọ́ńkà wọn pé tọ̀ ẹ gbalẹ̀ lọ́wọ́ àwọn ni wọ́n fẹ́ gbalẹ̀ àwọn padà ńlọrọ̀ Mọ́remí fi wáyé Mọ́remí lọ́lọ́dọ́gbọ́n fẹ́ ọba Ugbo tó sàtìpó ń bẹ̀ láti mà sí rí wọn kódà eégún tí wọ́n ń pè ní eégún olóòlù yẹn Ugbo náà ti gbé wọ eégún ojú ogun ní Ìbàdàn lọ bá wọn jà ń bẹ̀ ni so ṣe rí ọ̀rọ̀ tó jẹ mọ́tò ó lọ wọnú ara wọn náà bẹ́ẹ̀ ni bó ṣe máa ń lọ́nu so n tí mo kàn á fẹ́ tọ́ka sí bẹ̀ ni pé ẹ rí i pé ìgbà tó du adé àwọn ọba yòókù kò sọ pé kí wọ́n ṣí adé lórí o ọba lọ́ràn ń dádé rẹ̀ ọba Lùfẹ̀ ń dé tiẹ̀ ṣé ń gbọ́ mi òun kálukú ló ń dé adé tiwọn títí tẹ́ èdè sìn ṣùgbọ́n wọ́n fi Ọ̀ọ̀nìrìṣà wọ́n fi ṣe olórí irú ẹ̀ náà ó lè ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ má tún gbàgbé ó ṣẹlẹ̀ ńbàdàn àwọn Ọ̀yọ́mèsì láríjà àbíta ní dádé mẹ́rin Ọ̀yọ́mèsì Ìbàdàn náà ń dádé ní ìsìn àwọn Ọ̀yọ́mèsì tíya àwọn ní high chiefs àwọn ní afọbajẹ bẹ́ẹ̀ ni àwọn náà ń dádé tó adé tí wọ́n dẹ̀ ń dé nísìn kò yẹpẹrẹ Olúbàdàn sì ń jẹ Olúbàdàn ẹ má gbàgbé o ńgbà Lágelú dé ọba àwọn kan náà ń bàdàn ara ó bá Onídò ń bàdàn ni ṣé ń gbọ́ mi ṣùgbọ́n ẹ mọ̀ pé jagunjagun ni àwọn yẹn
so wọ́n gba agbára lọ́wọ́ gbogbo àwọn yẹn ni ẹrùn mú wọ́n gbá déwọ̀lú yìí ni o so ẹ má gbàgbé wípé gbogbo àwọn ìlú yẹn náà ti fún ládé wọn padà o oníkálukú ń dádé rẹ̀ wọ́n kálukú ti ń dádé kò sì yẹpẹrẹ Olúbàdàn so ìyẹn ni. tó ẹni tí tẹ ní àlà ẹ̀gán tún wọnú Àtìbà ní ìsìn kò dí Aláàfin lọ́wọ́. kò dí lọ́wọ́ ọ̀dà náà nísìn àwọn afọwọ́jájọ́ sàn sáà làwọn ọ̀wọ́ lé Olúbàdàn ibo là lọ Olúbàdàn mọ̀ nígbà pé local government kọ̀ọ̀kan òun làwọn afọbajẹ Ìbàdàn tí wọ́n ń pè ní high chief náà ti ń jẹ́ alága traditional council ní domain tiwọn ń bọ́ ní domain Olúbàdàn domain ti gbogbo wọn pátá Olúbàdàn ni bẹ́ẹ̀ náà ni ó ṣe máa jẹ́ lọ́yọ̀ domain gbogbo àwọn ọba Ọ̀yọ́ ọba Ilé-Ifẹ̀ òní domain ti ṣe pé ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé nílùú Ọ̀yọ́ kò fi ibi kankan. wọ́n fi bọ̀wọ̀ fún ìtàn ni n tí ìtàn wí òun ni wọ́n ń sọ torí wípé gbogbo aládé ẹja wò báyìí nígbà tó yìnbó wá tí wọ́n colonize orílẹ̀-èdè nígbà ọ̀yá ṣe orílẹ̀-èdè kankan gbòmìnira sáwà sẹ́gbọ́n orílẹ̀-èdè tá ti colonize tó ti gbòmìnira àwọn náà láti mọ jẹ gàba ní lórí bí rárá kò rí bẹ́ẹ̀ so by the way of colonization òun náà ni Aláàfin ṣe capture gbogbo àwọn táwọn wí ìgbà náà tí wọ́n fi sí adé fún so òmìnira sì gbọ́dọ̀ dé fún kálukú so nǹkan tí ìjọba gbọ́dọ̀ ṣe nísìn tí ìlú ò fi tùbà tí ò fi tùṣẹ́ òun ni wípé ibi a bá ti pè ní orí adé ẹnìkan yẹn fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ orí adé gbogbo wa pàápàá àwọn àtàgbà lọ́yọ̀ọ́ tá à ń sọ Yorùbá ṣe ń gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí wọ́n pè lédè Yorùbá gan tí èdè sìn torí èdè Oòduà ó yàtọ̀ sédè Yorùbá ni ńlọ́bàdé lẹ́gbọ́n nífẹ̀ẹ́ yẹn nítòdúà tí Yorùbá gangan ní tọ̀yọ́. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tí wọ́n ṣe rí ìgbà tí Ọ̀rànmíyàn tó di pé ó lọ mix máwọn Ìbàrìbá èdè Ifẹ̀ èdè Ìbàrìbá àárín rẹ̀ lingua franca òun ni Yorùbá tẹ̀ ń sọ yìí Yàrìbá ìyẹn àwọn Ìbàrìbá àti èdè ẹ ló mix mọ́ra wọn tí wọ́n fi fọ́ọ̀mù èdè yìí wọ́n fọ́ọ̀mù ẹ̀ ni kì í ṣe èdè ẹnìkan so it's a lingua franca èdè tá a dọ̀tún gbogbo ilẹ̀ Yorùbá ni ìdí nìyẹn tó jẹ́ pé ní gbogbo wa ń sọ kò sí bẹ́ẹ̀ bá lè sọ usu jù bẹ́ẹ̀ lọ òde ó dira ẹ gbọ́dọ̀ fi usu ẹ gbọ́dọ̀ fi kọ ìwé ìdánwò Yorùbá ilẹ̀ ẹ̀kọ́. ṣe rí a ti bẹ̀rẹ̀ báyìí a ní dáwọ́ dúró ó yẹ kí a mọ̀ nípa ìtàn àti àṣà ilẹ̀ Yorùbá àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àṣà lápapọ̀ ẹ tún fojú sọ́nà láìpẹ́ fún àkọ́tàn lórí ìlú míì àti ìtàn tó rọ̀ mọ́ ìlú ọ̀hún fún gbogbo wa náà níta jọmọ ilẹ̀ Yorùbá níbi tó bá ti ń sọ̀rọ̀ nípa èdè àti àṣà Yorùbá kámọ́kàn káwọ́ gbéra tán bá ti sọ rárá o lórí ayélujára oríṣiríṣi náà ti ẹ̀ ń kọ́ ṣẹ́rí gbogbo tẹ́ ṣe yìí àlàyé tẹ́ ṣe yìí sìn ọ̀pọ̀lọpọ̀ tó ti ń ka àwọn nǹkan tán ti kọ yẹn á ṣẹ̀ṣẹ̀ wá òpin ó ṣe pọ́n fi tọ́jú Aláàfin mọ́lẹ̀ o. ìtàn pọ̀ oríṣiríṣi àwọn ìtàn àgbọ́sọ ọ̀nbẹ àwọn ìtàn tó jẹ́ first hand ọ̀nbẹ tó jẹ́ pé àwọn tọ́rọ̀ kàn ni wọ́n sọ tí wọ́n sì ṣàkọọ́lẹ̀ rẹ̀ nígbà táwọn òyìnbó wọnú àwọn ìtàn tí mò ń kọ fún yín èmi náà jókòó mo ṣe ìwádìí ni mo ṣe ìwádìí ní British Encyclopedia àwọn táwọn òyìnbó ti dé lọ́pọ̀ ìgbà tá à ń sẹ́ tẹ́ pé first hand wọ́n kọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lẹ́dẹ̀ mo ṣe ìwádìí ní Kennedy Library ní University of Ibadan àwọn tí Johnson wí àwọn tí gbá wí àwọn tọ̀tún wí à ń láti model láti study kí ni Professor Tóyìn Fálọlá kí ni wọ́n sọ àti Akínjógbè so nígbà tẹ́ bá mú méjì mẹ́ta mẹ́rin ẹ mọ̀ bí tí ọ̀rọ̀ tó ti jọra wọn ṣùgbọ́n ó yàtọ̀ sí ìtàn wípé ẹnìkan ọjà látọ̀run wá sísàlẹ̀ ìyẹn sọ̀rọ̀ ó gbàgbọ́ nù tàn ju wípé ẹnìkan wá látọ̀nà ilẹ̀ àwọn Saudi Arabia ó wá tẹ̀dọ̀ síbi ìyẹn sì ṣe é gbọ́ so ìtàn ó pọ̀ oríṣiríṣi àwọn ìtàn kan àti tá a lè pè ní myth tó jẹ́ pé bí àròsọ tá a kàn rò pé à ń pàlọ́ ó yàtọ̀ sí ìtàn tó jẹ́ pé ó jẹ́ reality. ẹ ṣeun púpọ̀ Honorable Fẹ́mi Adébísí láìpẹ́ yìí àwọn aráalé ká àti sọ fún wọn pé wọ́n á tún pàdé yín láìpẹ́ yìí lórí àkànṣe eré ètò báyìí ẹ̀yin aráalé ẹ jẹ́ ká fi àdàgbẹ̀rọ̀ sí àyín ohun tá a bá gbọ́ àwa náà lè lọ ṣèwádìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ torí pé wọn kàn wá láti wá máa ṣàròsọ àbí kankan mọ ara o àkọsílẹ̀ tó fojú hàn ni ẹ ṣeun púpọ̀ lórúkọ gbogbo àwọn tí a jọ
wò papọ̀ Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi Ọ̀rẹ́fẹ́mi Adébísẹ́ bá mi ká àwọn ará lẹ̀. ẹ ṣé àdúpẹ́ o ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún ìtàn ẹ jẹ́ ká gbìyànjú láti mọ ìtàn torí pé àná ni ó pète òní ni ó pète ọ̀la ẹ ṣé àdúpẹ́ o. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.